àṣà tí wọ́n bá tó bí ìhòòhò ṣe wá àyílẹ̀ àwọn àkọ́kọ́ tó fún yín torí lọ́kọ́kọ́ bí iṣẹ́ ṣùgbọ́n láì wá mọ iye oṣù láì mọ iye oṣù làlásàlì tó dé ìyàgbéra ìlọ́wọ́ ní ìlú làlásàlì láì wá mọ iye oṣù wọ́n tún gbé ìtàn Ànábì Yunus onífọ́ tí ẹja gbé ẹja rẹ̀ ọwọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n kí wọ́n bí kù ní ìlú. báyìí náà ha ìlànà lẹ́jọ́ gbé ẹja mi. wọ́n ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n wá mú yìí náà dùn ní fúnlẹ́gbẹ̀ẹ́ yóò fẹ́ àgbẹ̀bí gba gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà sọ. sọ̀rọ̀ àwọn sẹ́dọ̀. wọ́n á tẹ̀lé ní àṣọ àbẹ̀ àbìhì lẹ́yìn ilẹ̀ ìmọ̀síjẹ́ àwọn. ilẹ̀ ìmọ̀síjẹ́ ní láti sọ alẹ́ ní bára kí a hàn lọ́wọ́ nínú ní àwọn àyà àyà jìnnà nínú àwọn ọ̀rọ̀ sàmì ọ̀rọ̀ bá sí. nígbà tó ń lọ ọgbà lẹ́ẹ̀kan náà àṣùbọ̀ àjọ tí wọ́n dé àlejò òkúkú kí àṣùbọ̀ àjọ tí wọ́n dé ọjọ́ tó kìnnà kí ìṣáyò tó tó mú ìṣáyò àtàṣùbà àwọn àgbẹ̀ ọgbà ṣùgbọ́n àlọ́ kọ́kọ́ tó ìṣáyò àwọn àgbẹ̀ ní ìṣáyò tó ìsìlámù ní bẹ́ẹ̀ ló kó ìsìlámù mara bẹ́ẹ̀ ló kó ìsìlámù mara hajj Ànábì gba kí ìdílé Quraish wọ́n máa lọ sí hajj nínú àṣà tí wọ́n ní kí ni wọ́n lọ sí lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lọ sí hajj àkókò tí wọ́n sì máa lọ sí hajj kì í ṣe sọ̀rọ̀ pàdà àti sọ̀rọ̀ ìjà ìṣèkọ́ wọ́n sí hajj àti wọ́n wọ́n lọ́wọ́ àwọn wípé gbogbo wọn ní ọ̀ṣà tí wọ́n máa gbé lọ bẹ̀ wọ́n ní ọ̀ṣà tí wọ́n máa gbé lọ bẹ̀ tó bá ti wá tọrọ ẹbẹ̀ ni wọ́n ṣe ni wọ́n fi máa lọ sí wọ́n sì múra wọ́n ìṣẹ̀lẹ̀ hajj wọ́n á ṣe múra àti hajj lọ́dún olùdókòwò yìí wọ́n ti bá gbẹ́bí ti gbà mí. nínú hajj àti zakat àti àwòrán ìrọ́kọ́kọ́dé àwẹ̀ bẹ́ẹ̀ dé láti kàn torí ààyè mọ́tẹ̀ bá gbẹ́bí gbà lọ́dún mẹ́ta abẹ́rẹ́ sí méjì ìdí àmì sọ fún wa pé ó gbà lọ́dún mẹ́ta òtún náà kò gbà lọ́dún mẹ́ta ọdún méjì ló dábí nínú ọdún méjì ló sì gbà kan ọgbọ̀n ó gbà kejì mọ́tàdínlọ́gbọ̀n. Tí o ní tẹ́lẹ̀ náà wọ́n máa gbé àwọn ọgbà àwẹ̀ sọ́nù ní kìí ṣètò àwẹ̀ tó pé mọ́tàdínlọ́gbọ̀n kìí ṣe pé àwẹ̀ tó fi gbẹ sí àpò náà pé iṣẹ́ tí o pé. Inna ad-dina 'inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ẹ̀sìn Islam ọ̀tọ̀ ẹ̀sìn lókù ọ̀tọ̀ al-Islam jaha bi'ulumihi wa bi'ilmihi jaha bi'ulumihi wa bi'ilmihi wa bi'ilmihi. Islam wá pẹ̀lú ìmọ̀ gbogbo ń tẹ́ ṣe mọ́ harakatu Islam òfin Ọlọ́run ìyàkátù bá àti ìwọ̀n kì í ṣe dandan lòfòkàrà àti ìwọ̀n lọ́sàkì ẹtí òní òní jẹ òní mu ṣé Islam rẹ̀ wá pé nígbà tí ọ̀rọ̀ zakati Islam ò pé ṣùgbọ́n ètí ìṣòro Ọlọ́run ti gbà á ìdí ìṣèyẹ náà Ọlọ́run ti gbà á nínú yẹn ó tókun méjì kan bẹ̀ ní ọgbẹ́ Islam ọgbẹ́ Islam kejì ní àrùwákì sílẹ̀tò rákì ìyẹn ó máa jẹ́ àkọ́kọ́ ní méjì yẹn òbí fún márùn yẹn ọjọ́ mẹ́fà sílẹ̀tò rákì ká da ẹbí pọ̀ ẹbí tó bá jásí pé o lè dàpọ̀ ìlú wa dájú pé o lè dàpọ̀ ọ̀sọ́tọ̀ tí o lánàá. ẹbí tó bá ní ìtumọ̀ tó lálùbáríkà dàpọ̀. wọ́n ní ká má yẹ wọn tì wọ́n ní ìsìláàmù ní ká má yẹ wọn tì ọ̀nà mẹ́ta ọlọ́run yóò yẹ tì lọ́rùn pọ̀ náà ẹ̀yẹ tì àkọ́kọ́ gbọ́dọ̀ yìí ọ̀rọ̀ àti pọ̀ tì ẹ̀yẹ wọn tì ọ̀rọ̀ àti pọ̀ ẹ̀yẹ àwọn ọ̀rọ̀ ti gbọ́rọ̀ sí ọ̀rọ̀
وهجرهم هجرا جميلا وهجرهم هجرا جميلا وأهجرهم وأهجرهم وهجرهم هجرا جميلا. أنا غير يا نبي يا نبي لا يسلمون كان يقول أفلام باي ليوتي ẹnì kejì náà. ìkẹta ni pé iye ẹ̀pọ̀ lókì àti gbogbo ìkẹta. Shirku billah. tá a nẹ́bi sì fi kún ṣùgbọ́n mùsùlùmí kẹta ìjọ kiri ní mọ́sálásí tí ó lẹ́jọ́ òkú sọ́kè ìjọ kẹta. wọ́n ti di ijọ́ kẹta. ọjọ́ àkọ́kọ́ náà kọ̀ lẹ́sẹ̀ tó bá ti ní tó lè róòpù mọ́ lẹ́sẹ̀ ìwọ́n ló sì kiri ọjọ́ kejì náà kò tí ì lẹ́sẹ̀ ọjọ́ kẹta ló gbọ́ dárí wà wà ayò kùmà mà ìyẹ́ dà ìsàlá sàlámà tó àlàyé. لا تصيبهما ṣùgbọ́n kì í ṣe pé káwá sọ ẹni dọ̀rẹ́ tí o ní ọlọ́pàá lórí ọ̀rẹ́ bá tiẹ̀ jẹ́ ìjọ nílẹ̀ ayé lọ́wọ́ náà. ولا تصيبهما في الدنيا معروفا. وصائبهما في الدنيا معروفا واتبعوا سبيل من أناب إلى الله ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. Sidada tayini, sidada tayini bila orang. صاحبهما في الدنيا معروفا. Ayat yang ada di mulut, awak makin kita ini, amma inja hadaka ala أن تشرك بما ليس لك به علم فلا تطعهما ولا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم جميعا فأنبئكم بما كنتم تعملون. Bila lọ́nà lókì. Ayé àwọn lórí ti nǹkan burúkú tí wọ́n bá ń ṣe fún wa. Àwọn òbí wa tó ṣọ́ra. Àwọn ọmọ ọdún mẹ́ta mẹ́rin. Jù bẹ́ẹ̀ lọ, ẹ̀mọ́ sọ fẹ́ nìkan fún ìlọ́fẹ́ rẹ̀. Ẹ̀mọ́ làwọn ará rẹ̀. Ẹni gbogbo yín mo fẹ́ràn. Ẹ̀rọ ọ̀pọ̀ ẹ̀nìkan ni mo. Wàhálà tó ṣẹlẹ̀. Ìṣọ́nà àbẹ́bí Yakubu nìyẹn. Títí ìṣòwò Yakubu ìwádìí Yusuf kọ́ọ̀lù inna Yusufa ahabbu ila abina. Títí tí wọ́n fi mọ̀ pé Yusuf yìí ọmọ ìyàwó kejì kò ní bàbá wa fẹ́ràn. Ìgbẹ́ ìjọba rẹ̀ ìgbẹ́ ìjọba fẹ́ràn àbúrò rẹ̀ wọ̀ ya. Ẹni tó fi Bí wàhálà ti dé. ẹni tó fi iyọ̀ jẹ́ tó fi já mẹ́mẹ́ lásàmú lánàá ẹ sọ fún gbogbo wọn náà pé gbogbo yín mo fẹ́ràn ẹ má kàn àti níyọ̀ mọ́ ìyá kò wà lá ọba sínú jẹ́. صاحبهما في الدنيا معروفا. Al-Islam ọwọ́ abẹ́tìwá anabi níjà zariba pọ̀sẹ̀ ìyàwó rẹ̀ wẹ̀rẹ̀ ìlà. Ọ̀pọ̀ lẹ́ẹ̀kan ìsìlámù yìí o, mùsùlùmí gbọ́dọ̀ ní tẹ̀sùbá o, tí o bá máa kó máa gbọ́ báyìí. mùsùlùmí gbọ́dọ̀ ní láyé ìlàláwò lẹ́nu, ọmọ ṣe mùsùlùmí gbọ́dọ̀ wá tẹ̀sùbá àkókò kó wá ní mọ́tò rẹ̀, ó wà ní kékeré kan tó fi sínú mọ́tò rẹ̀, torí ìdágìrì tó lè ṣẹlẹ̀. Everywhere. Wọ́n á ti gbé ọdún lọ́dún lọ káàmọ̀ pé mùsùlùmí lè léyìí. Wàhálà akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ nǹkan ní ooo my lord. Òkú nígbà mùsùlùmí. Wàhálà akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ orí sọ fún ìmọ̀. Kò ní láyà my lord tí a jẹ́ ní Islam. iye ní àlùbá kìíyà. صالحات خير عند ربك ثوابا وخير املا. Oṣù tí ọlọ́pàá òní kára fi àwọn òní torí láàbò ó di ẹsẹ̀ yọ kan. kí làbọ̀ ṣe yọ ọ̀kan tí ọmọ afọ rẹ̀ ọ̀kan.
yóò sì yọ wọ́n ní tẹ̀lé olé. wọ́n ní tẹ̀. خير عند ربك Báwa bí ẹni fẹ́ràn bá fẹ́ sálùwàlá àwọn ní àlẹ́ ló bóòlù yìí nígbà tí ọ̀ságì òṣèlú gbọ́dọ̀ láti láàgì òṣèlú gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ káfí mú mùsùlùmí ọ̀rọ̀ àkókò jọ. Allahu akbar. Anabi Ibrahim عليه الصلاة والسلام kálukú ní àwọn ànábì ọlọ́run lẹ́yìn ànábì Áádà àtọ́mú ẹ̀ ànábì Ṣíìlà àméjì ni wọn bá ṣàánú ayé ànábì náà bá ṣàánú láráwọ́ bá ṣà láráwọ́ sì ló dá àbí àṣà ó jẹ́ ká sí pé Kùránì padà búburú ọlọ́run torí ń dá padà nínú ìwà burúkú tí wọ́n ń wò kó bí mẹ́sàn-án lọ ìwà rẹ tí wọ́n ń wò ó dín díẹ̀ lógún ó wà lójú lábáwá wò èèyàn tó bá tí àwọn tó lọ lóko bá èèyàn fúnfún ẹ̀rọ tó lọ lóko èèyàn fúnfún kọ́. Yóò dúdú ni bàbá. inú rẹ̀ ló pupa yóò dà. Àwọn rẹ̀ lábí jọ́ọ̀jì. Bẹ́ẹ̀ bá wọ́n jáfín. ìtọ́ sọ wá di dúdú inú rẹ̀ ló. ìtọ́ ìgbọ́rọ̀ ya kan nínú àwọn ìyá wa àìgbọ́rọ̀ ya kan ẹ̀mẹ́jìlá tí wọ́n wà lábọ̀. ẹ̀ẹ̀mejì. ètò ìgbà àkọ́kọ́ lórí ọ̀rọ̀ ànábì Ibrahim عليه الصلاة والسلام àti ọmọ rẹ̀ Ishaq àtàkọ́bí rẹ̀ Ismail wàhálà ṣẹlẹ̀ nígbà náà bàbá yà gbogbo àwọn èèyàn funfun pátá èèyàn funfun ànábì Ismail عليه الصلاة àwọn والسلام adá pilẹ̀ èèyàn dúdú wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ látọ̀rí ànábì Ishaq níbi bẹ́ẹ̀ sọ pé ọwọ́ lọ́wọ́ ìṣọ̀ Ìyá kún ọwọ́. lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀nà mi ayé ànábì nù wà ní. Alayhi salatu wa salam. àwọn sọ̀rọ̀ lẹ́yìn ànábì nù wà bí mi kì í sì sọ mẹ́ta tí wọ́n ní ham sam àti yáfúùfù. nínú àwọn àmì àkọ́bí ọmọ rẹ̀ ìjọ náà ní ànábì ní ọkùnrin burúkú náà kò ní kàdá wàlá gbogbo ní ìdíyà هناك كنعانيون من كنعانيين فرعون من كنعانيين في الأرض. فرعون الملعون فرعون الملعون inú àwọn èèyàn ó ṣépè fún ó bímọ díẹ̀ Kànáánù parí bí ẹnu àwọn ọmọ mi inú àwọn ọmọ mi tí àtẹ́bí inú wà bí wọ́n rí òru bàbá rẹ̀ rí òru bàbá rẹ̀ ṣẹlẹ̀ ìsìlámù bí wà ìpè nígbà tí ẹ bá ti bí ọmọ kékeré kọ́mọ kékeré bá ti dàbí èyí tẹ̀lé ní máa ń lọ sí ní lọ bí ayé òwò yá rẹ̀ àbí bàbá rẹ̀ lórí ẹyẹ kọ̀ọ̀kan ó ti gbọ́ nù ọ̀rẹ́ yìí sọdún orí o. Yé sọjọ́ orí. ìjọba ti máa lọ fọ ọkàn ojú tán bàbá ibò mi wà lára bàbá rẹ̀ pé ọkàn ojú. Wọ́n lọ kọ́ bẹ́ẹ̀ bí ayé àṣẹ. Ó ní láti mi kí nìyí. Ẹ̀yà bùsùn rẹ̀. Láti mi tó rí yín nì olórí nì. Láti mi kí eléyìí wá kọ́ yìí. Ẹyẹ kùsùn. irú ọ̀kan ní ọmọ ànábì mú wà lórí níbàárẹ̀ ànábì ló wà kéèkì fún pé òun fi hàn ní bí lọ́jọ́ bẹ́ẹ̀ lọ́ba tó ìyá rẹ̀ lọ́sọ́wọ́ sí ìyá rẹ̀ sì lórí ìyá rẹ̀ náà ràát àwọn tó mú wa ìyá rẹ̀ náà orí òòrùn ànábì mú wa ànábì mú wa ní torí tó fi ní ṣe yẹ èmi tó bì tí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ kò ní jọ ní káàdà sàwùdá kúrò bí òní bí pupa. Nǹkan kejì náà. kọ̀ọ̀lẹ́ yìí dàgbé àbọ̀ ó ti ẹ̀dá sí wípé ànábì di oyè wa ó láìbírẹ́tì wa ànábì gbà wá lẹ́nu wàhálà yé Sallallahu alaihi wasallam. ànábì di oyè wa wípé ní lẹ́yìnsà ìfọ́tù ìlú làárọ̀ àbí làfọ́tù làárọ̀ wàhálà làájọ ìlàbùtàkù wa. àwọn ẹlẹ́yìn èèyàn dúdú ànábì ní ọmọ àdìjẹ́ náà lẹ́yìn náà ó lè jẹ́ pé kì í ṣe fọ́tò dúdú rẹ̀ gbà wọ àdìjẹ́ náà ẹ̀ ti kópa wọ́n kan ní àkàṣàrà sí lára ẹ̀ ti kópa. Ìjọba tí ẹ bá ti wá fẹ́ láti wá ìgbésẹ̀ ẹ̀ kópa wá ìrántí. Ànábì ní kò sí ọlá tí èèyàn kópa tí lárúbáwá ti rí
Àgbo wọn ní ju ẹ̀mí dúdú lọ. Báyọ̀ Ọlọ́run. Nígbà tí ọba kan bí ọba King Abdulmalik Abdulaziz ní Saudi Saudi Arabia tó wà lórí ọba Saudi tó fẹ́ fi èèyàn jẹ ìmáàmù Arab tí ó jẹ ìmáàmù Haramain táàbí Muhammad Sudais ọba káyọ̀ ní èèyàn dúdú ni àwọn kùránì wà lórí ẹ̀kú bọ́ọ̀lù ọwọ́ àmọ́ àwọn tàbásír lóríṣiríṣi kúrìsì ni wọ́n ṣe ní kíndì sọ pé ìwọ wá ní wàá máa tó Wọ́n máa kí òun fún ní tí ẹ. kò sí tí lẹ́yìn fẹ́tò wa tó yàtọ̀ kò sí táàbù tó bá gbàlùkà sọ̀ kalẹ̀ sára àwọn èèyàn dúdú àtàwọn èèyàn pupa àbí Bẹ́ẹ̀ ni bàbá. ní Áfíríkà yìí. Àtẹ̀yàn dúdú àtẹ̀yàn pupa làlùbáríkà sọ̀kalẹ̀ sára wọn. tó ọ̀rọ̀ ẹ̀sìn bí tí ń bọ̀ ọba àtẹ̀wò àdébí Muhammad ní ẹ̀sìn Islam ànábì Adam Alayhi salatu wassalam. kọ̀bá ìsìlámù láyé àkọ́sẹ́sì ṣíìbù ọmọ rẹ̀ kọ̀bá ìsìlámù láyé àwọn náà sẹ́sì ànábì Muhammad bẹ̀rẹ̀ ìsìlámù gẹ́gẹ́ bí òkú ìsìlámù márùn tó pé tó méjì kan sílẹ̀ tó ráhìn sílẹ̀ tó ráhìn ìkejì bẹ̀rù lè wá àdìgbò àlùwá àdìgbò kájọ ọmọ tí bàbá ń ṣàdúrà fún kásìkò ọmọ tí ìyá ń ṣàdúrà fún ètí máa ń ṣe ní púpọ̀ jù tí máa ń kámi láwọn ọdún àwọn èèyàn ní pé tẹ́lẹ̀ kan bá ti rí kó ní la bí ọba wọn pé bàbá rẹ̀ ló kọ́ aburú ni wà ó èlò láyé àdámù òfòrí mẹ́rin torí kó ti lówó lọ́wọ́ ó ní láyé àwọn pé bàbá rẹ̀ àtìyá rẹ̀ ló kọ́ ẹbí yóò tó wá lò wọ́n lò wíwèé ní ọjọ́ orí tí bàbá òun kò fi pé kó làkọ́ nínú ìyá ọ̀ pé ọjọ́ orí tó fi gbòòrò ayé wọn ní òwúrọ̀ àti wọ́n ṣe lè fẹ́yìn nìyí wà ní mọ́tò ìfẹ́yìn. Àlójìnà síra wọn. Kódà ọlọ́run kó ṣàánú wa Àmín. kódà kọjá orí wọn mọ́ dìnnà síra wọn pé wọ́n fún ìyá yẹn lóyún àbí ọmọ yẹn náà tètè bímọ wọ́n bá ti bímọ ọlọ́run ní ọmọ yẹn tí ó bí láyé ọlọ́run gba tí ó ti di ọlọ́ba ọlọ́ba ọlọ́run fi ọmọ wọn fẹ́ràn ní òkò owó ti tọ́ ọ. Èèyàn wá wọ́n sọ̀nsọ̀nsọ̀n ó ní Násírù máa wọlé ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀ láàrin lọ́gà fi sí pọ̀ ó ní Násírù máa wọlé ọlọ́run jẹ́ pẹ́ fún wa ó láti yẹn gbélé. Ó pe bàbá rẹ̀ ló ń bọ̀. Ó ní Násírù máa wọlé àwọn yẹn ti dìde náà lójú ọkọ̀ sẹ̀kẹ́ ní ìmáàmù tuntun ni bàbá rẹ̀ wá yọ ó ní Násírù máa wọlé ọlọ́run jẹ́ pẹ́ fún wa ó láti yẹn jú ẹ̀. A kì í pe bàbá ẹni lórúkọ a kì í pe bàbá ẹni lórúkọ àbúrò rẹ̀ wá. Gbogbo olórúkọ yẹn bá dé. Aṣọ ní àbúrò sẹ́yìn di àbúrò rẹ̀ àṣàmọ́ra. Ibi bàbá yẹn tẹ̀ láti dọ́kítà òtí sọ̀rọ̀ tí bàbá yẹn ti sọ̀rọ̀ fọlọ́ lórí rẹ̀ pé ọlọ́ọ̀dì ọ̀dà náà ọwọ́ àdàbẹ̀ ẹ̀ka ọ̀hún. Ẹ̀sìn Islam ọlọ́run wa bu ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Islam wa wá tàtẹ̀rọ̀ mọ̀tàràsílà ìwà lọ́pọ̀ kan títí níbi ọ̀pọ̀ ààyè pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan. ọlọ́run mo ní ìsìlámù yìí. al-yawma akmaltu lakum dinakum. wọ́n náà nẹ́bí wà ní àfà lọ́jọ́ náà ní àyà sọ̀kalẹ̀ kẹ́yìn àti sura àti ayatul kalam ètò wà ní ìparí suratul nisa ayatul kalam ìdíbò ìlú nàlákà wàlẹ́ ìṣẹ̀lẹ̀ òun abún wàlá ọmọn wàlá wàlá bì ó ní wọ́n ṣe bí ogún ẹ̀ àyà méjì tó sọ̀kalẹ̀ wọlé kálá àyà méjì tó sọ̀kalẹ̀ ìsìlámù wa pé. al-yawma akmaltu lakum dinakum. Ẹgbẹ́ wa tó náà kàn mí wà ní ìsìlámù ní ìsìn kì í ṣe ìsìlámù lọ́dún wa. Gẹ́gẹ́ bí kọ́ńtọ̀ lágbáwá. Lágbáwá fẹ́ràn kí nínú. Wọ́n mú kí púpọ̀. Wọ́n fẹ́ràn kìnnáàbù. Wọ́n máa ta tẹ́tẹ́. Yẹn ní àṣìláàmù àṣùláàbù.
والميسر tẹ́tẹ́ títa àti tibí gbogbo wọ́n láìkẹ́. àwọn fẹ́ràn púpọ̀ àmọ́ ní àwọn tí wọ́n pọ̀ láyé pé wọ́n fẹ́ra wọn fi ìjà fẹ́ ọmọ kí bàbá fẹ́ ọmọ ẹ̀ àwọn àna bí ìṣètì ìṣèlára àwọn àdàlùjọ àwọn àwòrán àdà àwọn mọ̀sọ̀rọ̀ àbújá lábáwá ìṣèlábáwá àwòrán àdà àwọn àwòrán mọ̀sítà àdà nàìjíríà ìṣèlá àwọn ìlú ìṣèlè. ìdágbòlù òkè síta ẹ fún. nàbí wọn sì bẹ́ẹ̀. ṣùgbọ́n àṣà ìbẹ̀rù ìṣèlá bẹ́ẹ̀ ká tẹ̀lé fáwọn tó bí wa dandan ní ọ̀ṣọ́ ọ̀rọ̀ yìí nítorí pé arípa wọn ká àwùjọ mùsùlùmí ni wọ́n wò wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní ọ̀ṣọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n tí a bá ti ka ojú náà sì jẹ́ra ká tó kaṣẹ́ wò ọ̀rọ̀ nílẹ̀ dàgbà nílẹ̀ bá débẹ̀ láàárọ̀ tí ò ní àpọ̀ ká ojú ọ̀rọ̀ tí a kọ̀ wá lẹ́nu àpò àti òrùn kan ọ̀rọ̀ àkàlùsọ̀rọ̀ ìṣèkùtì ní Madina tẹ bá dé Madina ní ìsìn mùsàlá kan wà tí wọ́n pè ní mùsàlá tó tàbá sí ìlú kọ̀ọ̀kan àtún akọ tẹ̀síwò kọ̀ọ̀kan sílẹ̀ olójú àwọn tí wọ́n gbà wọlé o àfa àwọn akẹ́kọ̀ọ́ tó ní àgbáyé ọ̀gá ni o kúrò pé ní ọ̀gá ló náà ọ̀gá ni wọ́n àmọ́ kulluhum sufiyyun wa kulluhum alimun bàálùn wọ́n mọ tí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ́pin wọ́n sì gbàgbọ́ ní ìmọ̀ gbàgbọ́ ní ìmọ̀ tí bàbá àbí ìyá bá ní ọmọ yìí dọ̀bálẹ̀ bàbá ti kúrò lẹ́wọ̀ yẹn títí bàbá yẹn àti ìyá yẹn bá ṣaláṣọ tó ti tó ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká wà ń lẹ̀ ànábì yẹn ń jà lọ́sì ká àkùdá rẹ̀ fún wàhálà bàbá ní kálukú wa bàbá ní tòótọ́ akérèmọ agbára fún ẹgbẹ́ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ní Kùránì gbogbo rẹ̀ ọ̀hún ní àbá. bàbá yìí wọ́n ṣàtún àyìndà lọ. ẹgbẹ́ yẹn obìnrin bá ti bímọ ó sì nídìí àwọn ọmọ àtọ̀jú ọmọ àṣìlúgbọ̀ ọ̀dọ́ obìnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ kódà àwọn ojú òbí ojú ìyára àkọ́kọ́ ọmọ àkàtú mọ́ ti bàbá. Ọlọ́run máa ń ṣe ojú ọ̀dà fún wa. Ara àwọn ìdí tí ọmọ bí fẹ́ràn ìyá rẹ̀ fún bàbá rẹ̀ lọ. Ìdí ni wípé gbogbo tí ọ̀sán lórí burúkú kò ní í ṣe nígbà tí ó wà lọ́wọ́ ìyá rẹ̀ tí mo yàn lọ́wọ́. Bọ́n wá dájú ọ̀ nìyàn. Bá títí ẹnu ìdí náà ló fi gé ìyá rẹ̀. Kò ṣe yín bẹ̀. Bọ́n wá ti fẹ́ máa wo oníwọ̀nyí ní ìsàlẹ̀ ní àbójú òkè olómi yín ló wù. Nígbà tí fẹ́ máa wo yín tí ń pọ̀ ìyá wọn sọ pé ó ti tó báyìí. ní kọ lẹ́tà sọ fún fífi lẹ́tà. Ìṣòro yóò fọ̀ fún rẹ̀. lẹ́tà ní kọ. Torí ìgbà yẹn làákàyè orí ìtú ìtò orí làákàyè sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ sọ́mọ lórí ni. Ẹ bá ní ìyá òkè fẹ́ràn ọmọ rẹ̀. Wọ́n kọ́ wọ́n nǹkan tó máa ń kọ̀kọ́ bí. Wọ́n wájẹ́ mẹ́ta nínú ìyá pé ìyá mẹ́ta ni àbí wájẹ́ méjì. Àwọn méjèèjì wọn dojú ọmọ ọdẹ nìkan ayé. Yẹn fẹ́ ibi tí ìyá kọjú sí ọmọdé nìkan. Ibi tí ọmọ kọjú sí ìyá náà lẹ́yìn kọ́ rẹ̀. Bàbá ìyá kọjú sí ra wọn. Nínú ìyá bí ọmọ tí wà nínú ìyá ọmọ wa ni ojú ọ̀rọ̀ ara rẹ̀ làbẹ́ ti fi ní alíjà lẹ́kùn káàtà àfìdá àgbègbè ìhà ẹni ọ̀rọ̀ ààyè láti sáré rí ìyọnu àbí láti sáré yọnu sí ọmọ ìyá ni ẹni ọ̀rọ̀ ààyè láti sáré bí sọmọ ìyá náà ni àbẹ́bí wa ni àdìjẹ́mọ̀ ní tí ẹ mọ̀ kí ọ wà ní kíkí iṣẹ́ ẹ ìjọba lọ wọ sẹ́yìn rẹ̀ tábà fẹ́ mú àdìjẹ́mọ̀ ká nẹ́bí sọ pé ó ní ìyá ti gbé ìṣẹ̀ ẹsẹ̀ òṣèlú ti gbòòrè. Tàbá fẹ́ wá mú bóòlù àṣìṣe ń bẹ̀. Ṣé àná nàró ìwàlúwò ọwọ́ ìwà tó? ẹ tẹ̀ já practice ẹ̀. Àbí káwọn àwọn ọ̀gá rẹ̀ káwọn àfẹ́ máa ń tẹ̀ náà. Ìyá ẹni ìbá àmọ́ jẹ́ mùsùlùmí, ìbá àjẹ́ kékeré, ìbá àmọ́ ṣe lọ́wọ́. Dandan tí wọ́n jẹ́ láyọ̀ ọ̀dún yẹn máa bẹ̀rẹ̀ láyọ̀ ọ̀dún rẹ̀ mọ̀nà ọláyọ̀ ọ̀dún. Bẹ́ẹ̀ pọ̀ yóò tí ì bá àjẹ́. Wọ́n wá yẹ sẹ́yìn bá tùrù náà lẹ́mọ̀ kẹ́
صاحبهما في الدنيا معروف. وصاحبهما بالدنيا معروفا. òsì Islam tó takò wípé ẹkúnlẹ̀ gbangba ni mo ti sọ yìí. ọlọ́njẹ́ rí bàbá àwọn onírù pé. Islam tó takò wípé ẹkúnlẹ̀ fún ìyá ẹkúnlẹ̀ fún bàbá. máa ń sọ fáírọ́ọ̀sì sórí àwọn ọmọ. ibi tọ́lọ̀ tí ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yáni torí wọ́n wà highly aggressive wọ́n tètè máa bínú tí ì tó bọ̀ bẹ́ẹ̀ sì wọ́n tètè máa lọ́mú ìyàtọ̀ gbọ́gbọ́ wọn rẹ̀ ẹ́ sílé nígbà láti ayé tó nígbà tó tẹ̀ fún akẹ́kọ̀ọ́ tó lè ti máa tó wọ̀ tí mọ́tò bá wọn wọ́n sì gbà pé mọ́tò nígbà mọ́tò sì nígbà tí èdè wù mọ́tò nígbà. ọmọ rẹ̀ jẹ́jà tí mọ́kàdé ẹ wá ní òní máa kọ́ ọgbẹ́ ọwọ́ lẹ̀ ẹ mọ ní ìyá kí ló ṣẹlẹ̀ á ní àjámì yìí náà nígbà ọtí káyé tó lò. àmọ́ bàbá ọkọ̀ máa wù báyìí èyí tó burú jù tí bàbá ó ṣe kó yọ̀ọ̀kà lọ́sẹ̀ yìí láì wọ́n àwọn ọmọ ìdí ó sì dá lórí ní ìgbẹ́ ìṣe wọn ìgbà lórí ìlà mọ́tò níbi tí ó ní láì ìdí àwọn sọ̀rọ̀. yóò máa fẹ́. wọ́n sì wà wọ́n yá mi kí mi ọmọ nìyá òmìnira ìwọ́pọ̀ ìlú yà lọ́kọ̀ láì. bàbá máa dẹ máa ń tí wọn akásẹ wọn dání wọn àkọwọ́ kàsẹ́ yìí báyìí wọ́n ti fẹ́ǹsì wọn bá wọn. Islam àti àṣà nípa àgbẹ̀bálẹ̀ àkọlẹ̀ lóòótọ́ àṣùdí àwòṣẹ́gun àti ìyá ìwà àṣà ẹ̀dá kò sáà forí kalẹ̀ báwọn ní ìyá. bàbá dọ̀bálẹ̀ sáwọ́ àforí kalẹ̀ náà bàbá fúnlẹ̀ sí forí kalẹ̀. nínú ìyẹn àtẹnudọ́ra nínú ìtì ọlọ́pàá ẹgbẹ́ sínú ìtàn tó gbé níyà rẹ̀ tó ní ọwọ́ rẹ̀ àti ọmọ nígbà ìyá yẹn àtẹnudọ́ dọ̀bálẹ̀ táàbí àwọn ọlọ́wọ́ gbà náà. àti mílíkì àti dọ̀bálẹ̀ èwo ni kò kíní báàgì ráìsì rè ìwọ wá ń dọ̀bálẹ̀ lójoojúmọ́ èwo kò kíní. lẹ́yìn àtẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní ìsìlámù wà lẹ́yìn ọkọ̀ ọ̀gbẹ́ bí báwọn sàbẹ̀ ní ìwà tí wọ́n ti kú tí wọ́n bá wẹ̀ sọ́mọ ẹlẹ́nu wọn ni wọ́n máa ń dín nínú tí wọ́n bá wẹ̀ ànábì ọ̀hún náà wẹ̀ bí méjì àwọn bí méjì àbọ̀ ìwé ti sẹ́lá mọ̀ mọ́ àwẹ̀ bí ọdún méjì tàbí méjì àbọ̀ ó ṣe ájì lẹ́ẹ̀mejì ó ṣe ájì kan ìwọ́n bí wọ́n tẹ̀lé ájì kan ájì kejì tó ṣe ájì wà láàyè ó dàgbà ọ̀gá lórí tó yìí wà mọ́ ọdún yìí ń papòdà tí wọ́n tó wà lọ́wọ́ ájì lẹ́ẹ̀mejì kì í ṣe tó lẹ́ẹ̀mejì nínú àwọn àgbà ìjẹ́pọ̀ lẹ́ẹ̀mejì kò ṣe tún náà. ààrẹ tó lógójì gan. ọ̀yà kọ́ lọ lẹ́ẹ̀kan òkè òkè ọ̀là kọ́ lọ nítorí ájì kan ò tó bẹ́ẹ̀ ni parí iṣẹ́ náà. àlè parí iṣẹ́. Ìjọba ọ̀rọ̀. Láti mọ̀ ọ́. Ọwọ́ aláàjì kan kó ló ti tó. La ilaha illallah. Orí ẹ̀rọ àkọ́kọ́ máa lọ sí mi. Lóòótọ́ lábẹ́ àlọ́ pé ìgbà rẹ̀ pé ìpín ó ti parí ìdílé rẹ̀. Ṣùgbọ́n ibi àwọn iṣẹ́ pọ̀ ìwé tó kù sí. kò tó. Tó máa ń lọ wọ́n àkùnrin yìí. wàá ní wàá parí iṣẹ́. sẹ́bìrì ní mélòó bí ìrọ̀lú kò lọ mí. Ní ẹ̀rọ àdìbò yín bí àgbà àdìbò àdìbò ìjà tó lọ mí. Àwọn àmọ́ yá yìí ni wọ́n lọ́dọ̀ àwọn ẹgbẹ́ àti lọ́dọ̀ àwọn ará ìlà. gbogbo eyín ló ti yọ ọgbọ́n tó fi kíní sí yóò tún fi kíní kan bí kọ́ bàbá yà sókè rẹ̀ yóò àwọn tọ́ná sí tóòlù ọlọ́run. Àbí? Al-Islam. Wà á kọ́ ọ̀jọ́ alísìlámù àkọ́ ọ̀jọ́. Wada'a. Al-Islam. Wada'a. ثم هذه كذاب فرعون فسمونكم سوى العذاب يذبحون أبناءهم ويستحيون نساءهم. tí a ń bá ń béèrè àṣà ètò pọ̀ ní ìsìlámù tó yẹ ọmọ sí ká sí kọ́ ní àpò fẹ́ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ sí lẹ́gbẹ̀ẹ́ kò ló ń kà ìsìlámù ló ní àmọ́ àwọn wákàtí márùn-ún rẹ̀ ọ̀gbọ̀rọ̀ pé olówó àti àṣùwọ̀n ọ̀gbọ̀rọ̀ jẹ́ rákà mẹ́ta mọ́ lọ́wọ́ gbogbo ọ̀mẹ́sìn náà àìlọ́ ọ̀gbọ̀rọ̀ jẹ́ rákà mẹ́ta torí wọn máa ń ṣe náà ní gbogbo òtí máa ń ṣe náà bí aláìpẹ́ yọ wá sí mẹ́ta ọlọ́run nígbà lẹ́yìn náà ni àṣùbà àdéjì náà ni wọ́n dúró mẹ́ta mẹ́ta gbogbo gbogbo náà fìlà tá a bá fẹ́ máa ṣe lẹ́yìn rẹ̀ ká máa túbọ̀ wọ́n sí. ìwọ́n ní àṣà
الإسلام والدهب الإسلام والدهب. The relationship kí ni àṣà kí wá ní àjọṣe tí ń bẹ ń bi méjèèjì. Ṣé Islam yàtọ̀ sí àṣà tí a lè pé Ọlọ́run ló wọ̀ fẹ́ Ọlọ́run wọ̀ fẹ́ Ọlọ́run wọ̀ fẹ́ ká má ti wọnú àṣà. Ìmúra ọmọ mùsùlùmí tábà kí wọn ọ̀tọ̀ bàbá jáde ìfúnra ọmọ mùsùlùmí lẹ́yìn àṣà kèrè káàbí kí wọn náà ló ṣe lérè káàbí. ní wàá lè lórí kúrò bí sílè àwọn lẹ́bí náà kúrò bí sílè káàbàtà wọ́n á tẹ̀tẹ̀ bí àwọn kótó àti ṣèkà. يا أيها الذين آمنوا àṣà ló ti ti lẹ́lẹ̀. لا تتبعوا خطوات الشيطان ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ìyẹn nípa àṣà àti Islam bàbá máa kó aṣọ Islam ká ṣe é délé àwọn kó aṣọ Islam ká ṣe é lónìkan àwọn kó aṣọ Islam ká ṣe é pátápátá ká ṣe é pátápátá ẹ̀kú òfìsí ادخلوا بالسلم كافة àwọn agbára kiri àwọn ní Islam pátá ادخلوا بالسلم كافة àwọn àwàkúwà àbíkiri ìjọ tí ó dáa tí Ọlọ́run ò kílèmù ẹ̀ ní tó dáa sí Islam náà wá. ادخلوا بالسلم كافة Sábà tó wípé kékeré kan tó lè má ṣe ń bì kan. Yàtọ̀ sọ́lọ́run àwọn ní ìsìláàmù fún. ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. Nígbà wo táwọn lárúbáwá tí wọ́n bá tó wọlé yà lórí Muhammad. عليه وسلم Kálukú àìmọye tí wọ́n kò kọ́ra. Àìmọye ó tọ́ Islam ó dé pẹ̀lú tó le. Ilẹ̀ Yorùbá wa ó ṣe pẹ̀lú tó le tó mú àyà. Àwọn bàbá wa jọ̀ǹjọ̀ǹjọ̀ǹ nígbà tó já sí ibi ní Islam ó mú àyà ó lọ wọ́n wáyé. Àmọ́ láyé ní ìsìn tó ìkúrò ìsìn. ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. Bí àfa àwọn apalára tó kú ṣébùté níta kò ní lọ sí 35 years of age. Ìṣèlú apalára. À ń ṣe wáàsí púpọ̀ lóko. Ṣé wáàsí gé? Àwọn tí wọ́n bá ń lọ síbẹ̀síbẹ̀ náà wọ́n kó nǹkan padà ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n kọ́ wọn àbí tí wọ́n kó ayé àbúrò lọ
àwọn àwọn lọ ṣe wọ́n ní Ṣùtá. wọ́n gbé bàbá yẹn lẹ́yìn ọkọ̀ kan wẹ́lẹ́wẹ́lẹ́ ni ìwà bára wa èbúté mẹ́ta ni wọ́n pa wọ́n sí. ولا تتبعوا خطوات الشيطان. wọ́n wá kó oríṣiríṣi nítorí pé wọ́n gbára wọn gbọ́ àgbẹ̀bí wa ni ó lè kó lò fi sí i. ادخلوا بسلم كافة. jẹ́rọ àgbẹ̀ ẹ̀ṣẹ̀ ìsìlámù yìí kó gbé jẹ́ gbogbo rẹ̀ ẹ̀dùnlẹ̀. ادخلوا بسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. àwọn bàbá wa ń jọ ìdí nìyẹn káwọn díẹ̀ fún àwọn nàìjíríà nínú àwọn akáàjọ wà nàìjíríà àwọn kan ní àwọn èèyàn wọn láwọn òde nínú lẹ́yìn àwọn kan. Láwọn kan wọ́n láwọn olè pè lẹ́yìn àwọn kan. wọ́n ti tọ́ ọmọ alápò. Ee. wọ́n ti tọ́ ọmọ alápò ní kúrò kan. La ilaha illallah. wọ́n tọ́ ọmọ mi ìlápò wọ́n tọ́ ọmọ nígbà yà wọ́n tọ́ ọmọ mi. ìfúnpá ń bẹ lápá ẹlòmíì. Wọ́n ní ìletò lẹ́yìn rẹ o. àmọ́ nígbà yẹn wọ́n bu tó fíìtì ẹ̀ nìyẹn. fìtì ẹnu. Tó ṣe déédéé ẹgbà náà nù. àwọn òṣèlú ń bá dàn jọ. Ọwọ́ fi wé ti sìn. ọ̀fà ń lẹ̀ ẹgbẹ́ lẹ́nu. ìrọ̀wọ́ iná kojú. Ee. àṣehù ahmed tìjà iná Ojú. ẹgbẹ́ ìrọ̀wọ́ bàbá wọn. àwọn dàgbà nígbà tí wọ́n wà kéékèèké ní wọ́n ní ní àwọn kéékèèké nígbà wọn dàgbà lọ yìí ní ẹ̀rọ wa tó àṣehù ahmed iná kojú. àti àbẹ̀lẹ̀ ìwúrà àwọn ẹni Akíọ́sọlá ní kọ́ọ̀fà. ẹ béèrè owó ìsìláwò dáwọn dà ẹlò ní bá kúnlẹ̀ ìgbà kò ní dìde mọ́. La ilaha illallah. ẹnu mi bá lọ jí màtá nà lọ́rẹ́ kò ní tọ̀ mọ́. wọ́n ti lé ìlú ní wáàsí dábàá ṣe lórí kọ́jọ kan faramọ́. ìjẹ́ sọ̀rọ̀ wọn bí lóṣù tó ṣe action. ولا تتبعوا خطوات الشيطان action lásán. إنه لكم عدو ẹlòmíì ẹni ẹ̀ máa wọ agbádá kò pàṣẹ islam mú agbádá tí a jẹ́ láìsí amúlẹ́sì. ìgbéga wà mùsùlùmí wà gbádá Agbádá. agbádá ṣe oríṣiríṣi ètò wọn wọ̀ sí ní gàdá àwọn èèyàn tó wọn rẹ tí wọn fẹ́ pa ìpè papọ̀ mọ́bí ìsà ẹ ṣeun bàbá. lọ́sẹ̀ tí wọ́n á ní ìfẹ́ bàbá wa agbádá bí mú náà. ìmọ̀ ọ̀kan wọn ti kódà àwọn olùdáhùn ní ká daṣọ bora wà bàbá tí wọ́n sọ tẹ́lẹ̀ ká daṣọ bora láwọn ìlú ọ̀run bàbá wa wọ́n ṣe ìjọ ń pèlú pèlú obìnrin lu ọkùnrin lu Allah. wọ́n ń pèlú pèlú ìpèlè òsì ara ẹ̀rí Muhammad Sallallahu alaihi wasallam. ọlọ́run àgbẹ̀bí bòrùdà gbogbo wú la bàbá wa máa ń pè lórí Yorùbá jọ̀hún máa pè ní gbogbo wú yẹn bí ìpèlè ìpèlè yẹn ká lọ sí ìwọ àwọn torí àkìí mọ̀ ànábì lè pàdé ìdánáza kan wọ́n máa sáré wípé aṣọ Sallallahu alaihi wasallam. Allahu akbar. òun aṣọ àbí ẹnìkan ní àmọ́ jòmá ó ní kọ́tsọ̀ islam ò gbà bẹ́ẹ̀. àlùmọ́jò kò tiẹ̀ dá kí ọkùnrin ọmọ jó àdó dàpá Ó tàpá. gbèsè arúgbó sọ̀lá. ọ̀dà akọ́bìnrin yóò jó àdó dàpá jù La ilaha illallah. ìlà àfi jíǹsì lèlè wà àfi tọkùnrin ọba tó láàrin àwọn ọkùnrin Ọkùnrin ó jó láàrin ọkùnrin. obìnrin ó jó láàrin àwọn Láàrin ọkùnrin. obìnrin. àkí ọba fásitì ká máa kú kalẹ̀ látàárọ̀ ká máa jó àbí bàbá wà nù ilé láàrin ọkùnrin sọkùnrin àbí láàrin obìnrin sóbìnrin. La ilaha. ادخلوا بسلم كافة bàbá sọ̀ dídí jọ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ọlọ́run ní àjò àwọn náà ń sáàbù fún wa ìdájọ́ wa lè kìí àná táwa lè jẹ́ náà La ilaha illallah. àbúrọ́ọ̀kì ìlú wa lè sáàbù ìjọ táwa lè jẹ́ náà Ọwọ́ àlùkìyà. ṣùgbọ́n tá a bá tọkùnrin náà wà láàrin ọkùnrin tó Ojú. yóò sì gbòbí ẹni tó yẹ pé La ilaha illallah. ẹni tó gbé láàrin àwọn obìnrin àbúrọ́ọ̀kì tó láàrin àwọn obìnrin yóò sì gbòbí ẹni tó yẹ rẹ̀ pé Wọ́n jọ àjò tàpá. ẹni tó yẹ pé
wọ́n àwọn àṣìbà kó máa mì kó sá máa jò ó. ìyàwó ṣe bàárà gbogbo dáǹsì ní ọ̀rọ̀ wọn ń tẹ̀kọ́ ṣàhàdà wọn ìyẹn máa táhàrákà wọ́n máa ṣe ní ara rẹ̀ náà ní òun yàtọ̀ sí rìsáàlì àràtàkùkù tàtàkàlà ara rẹ̀ náà sọ̀rọ̀ rẹ̀ ìyíra padà rẹ̀ náà sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ní ọlọ́sílẹ̀ ìlà kábíyèsí ìbára tó náà bẹ́ẹ̀ ni bàbá tí ọba ti kú sójú kan lọ́jọ́jọ́ wọ́n bá ti gbó sójú kan orí ẹ̀ ti dà láìlá ìyá tó ìsirà yìí wọ́n wá dé. ẹ wá kílé rè pé kí ní ṣe àwọn ọjọ́ kan ní tó sílẹ̀ tí òjò pẹ́ láìlá ìjọ ń gbé bọ́ọ̀lù díẹ̀ díẹ̀. torí yóò bábí kan lára àwọn irú yẹn gbogbo àwọn tá a sì wí kábíyèsí tó ìjà sọ gbogbo ẹ̀ nínú àwọn àmì àrẹ tó rẹ̀ kọ̀ọ̀dà kan. ń gbé bọ́ọ̀lù fọlùwà. yàrá náà ìfọwọ́ fún yóò làwọn màláíkà yóò kàbí sùn yóò hàbí lùn yóò kàbí lùn wọ́n yóò máa jí dùn náà rọ́pà. wọ́n máa ṣe láyé àyè wọ́n máa ṣe àbẹ̀dì wọ́n máa ṣe sukuu kudus wọ́n máa ṣe sọ̀hánà láì wọ́n wà mú ẹni. obìnrin kan kọ ẹ̀mí nínú àwọn obìnrin máa ń kọ ní ẹ̀mí tí ó wà ní àwọn ọmọ ogun àwọn akéré kan tó wà lọ́wọ́ pé kí wọ́n máa sọ̀kalẹ̀ wá wọ́n sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ ni tàtà náà ti jáde ní bàlá àdìgbà. wọ́n rú fíyà. lọ́ba ń bá wọn lò. ìyẹn fún wa ẹ̀mí tí ń bá wọn ṣiṣẹ́. máa bá wọn lò. àwùjọ náà kàlùfà náà kò fẹ́ láì. bí a bá ti ń sọ̀rọ̀ ọlọ́run lọ yóò gbé fà náà. bí a bá fún wa sọ̀rọ̀ ní gbẹ̀dá owó lè ṣe wá àti máa wọ́n ti máa pa ẹ̀. tí ọ̀sọ́ rẹ̀ kún máa yé. ọ̀rọ̀ ẹkún mẹ́mẹ́ bàbá. ẹkún kan lọ́pọ̀ jù láyé. kí a kọ́kọ́ ṣe wá bàtà náà. ẹkún ni ẹkún ló kọ́kọ́ ṣe kó dá yé o. ní ọ̀lẹ́ ọ̀rọ̀ kò sí tọ́kọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rín. ìgbé àṣẹyìn sẹ́yìn wá ní gbogbo ayé. ẹ̀rín kọ́. ní ẹ̀gbẹ́rẹ́ wọn ni wọ́n tó kó ọmọ sọ̀rọ̀ tó ìwà ìgbìmọ̀ sọ̀rọ̀ ìdìbò jẹ́ lọ́kọ́ jẹ́. ìjọ kọ́kọ́ dáyé oúnjẹ lọ kọ́kọ́ jẹ. àyùmọ̀ lọ́dí náà mú. ọ̀rọ̀ ẹlòmíì fẹ́ débi ọdún mẹ́ta. kó tó sọ̀rọ̀. tó pẹ́ tí ọ̀rọ̀ sọ. gbogbo ní wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ àtẹ̀yẹ àwọn àbí ìjọ kéékèèké tí yí ká gbogbo ẹ̀ níta àbí sọ̀rọ̀ náà. ìjẹun kò rọ́rọ̀ sọ. ní sì jẹ́ ti gbogbo ẹ̀ ìsọ̀rọ̀ sọ. ọ̀rọ̀ wá dà wọ́n ti la gbogbo orí kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ní bá ṣe. ìkúlù bí sílùmí káfá. wọ́n lọ tàbí òun tó wá sí ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ àwọn tó wà ní ọmọ ṣe lọ kékeré bí sọ́kùnrin ṣe oṣù ọwọ́ ọmọ ṣe oṣù lọ. ẹ̀sìn àkọ́kọ́. wọ́n á tàbí òkú tó láti ṣe ìtọ́. ẹ̀sìn kejì náà tó náà. wọ́n á tàbí Al-Qur'an wo nítorí sọ́dọ̀ Rahman kìntà alìjẹ̀bẹ̀tẹ̀ ọwọ́ àtọwọ́ àlìjẹ̀mẹ̀ yìí ọwọ́ òsì náà fi balẹ̀ lálìjẹ̀mẹ̀ náà. alá bọ́ba bẹ̀ sí òsì kó o lè rówó náà wọ́n sọ pé o lè rówó. o lè rówó lọ́rùn bẹ́ẹ̀. aláboyún pẹ̀lú ọ̀dọ́ tí ọba tó fún yàn kí dára fún. ọba rò fún yàn ọba rò fún yàn láàrin. aláàrí ni. bí ọba ti ṣe ń bọ̀ náà. láyé láha ilàlá. ọba rò fún yàn báyìí. ó ti dàrá ìṣe mọ́tò òbí tó ná ó ti dàrá fún. tí ọba ti rọ fún yàn. olùsẹ ológun lé ọlójú ọrùn wọn padà lé ọlójú ọdẹ. wọ́n á tàbí òkú tó láti ṣe ìtọ́. ìwádìí ṣe ìgbà àwọn abéṣù tí máa ń ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ iná òun làkó máa lè. iná òun làkó àdúró mọ̀mí. dájúdájú àṣẹ ìrọ́ọ̀n. àdúró mọ̀mí mà. àdúró mọ̀mí. iná òun làkó àdúró fún mi. iná òun làkó àdúró mọ̀mí. lẹ́nu mùsùlùmí àlùwàlá tá àwọn ṣe wùdú àlùwùdú yóò dára lọ lórí mùsùlùmí tó dára ṣàlùwàlá àmọ́ àwọn ṣe yí tán kálọ̀ hajj kálá ti lówó lọ́wọ́ kálọ̀ zakat ìṣèpọ̀lọ́
ìdókòló fi sí ní ká. ìdókòló fi sí ní ká fún ẹ. wọ́n nípa ìsìlámù pátápátá. àkàndá tó wá wà láàbá tó ṣe àwùjọ mùsùlùmí la wà yìí. bẹ́ẹ̀ ni ìṣòro fẹ́ ọmọ òmùlówó wálé tí ì ṣe mùsùlùmí kọ́ ní kọ́ lọ́mọ fẹ́. alhamdulillahi alladhi hadana ila al-islam wa ad-din hanifa. Ọ̀rọ̀ kan ọlọ́jà fún wá ní ìlànà ìdílé àwọn. Nínú ọgbà ọ̀sán ọjọ́ ọkọ̀ ní
oníṣẹ́ wọ́n sọ di gbogbo àlájà mi ó ti wákàtí àgbàjẹ onígbọ́n ọjà àlájà tí àwọn bí ọkàn tí ò yàtọ̀ ọkàn tí ó yàtọ̀ ọkàn tí ò yàtọ̀ ẹgbẹ́ àkókò ìtọ́lọ̀ ó lè kó lè fi ṣe ìgbèkà ọmọ márùn mẹ́rin mẹ́fà ọlọ́pàá kan gbogbo wọn kú sí ìsìlámù bàbá náà ti ṣe é kí wọ́n lọ́pọ̀ ìsìlámù bàbá náà ti ṣe é kódà kí wọ́n fẹ́ ìyàwó ìsìlámù bàbá náà ti fẹ́ wọn. ọmọ àfa tó kú sí àsìkò ayé ọ̀rọ̀ ọjọ́ rọ̀mọdánà.